àwọn ni wọ́n dààmú yín. àwọn community àdúgbò. ní pé kí nìyẹn. pé ń fẹ́ ọlọ́sùn bí ń sì fọ́ lódìsá. ok ṣe rẹ́ǹtì lé síbí báyìí ni. mo kọ́ lé mi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. ok má bínú ṣe ra léyìí gangan ní abẹ́yìn lẹ́kọ́ láti pilẹ̀. mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. ok má bínú ẹ ti kọ́ léyìn oṣù tó bí oṣù mélòó. ẹ ti wà ní. ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sùn màálù jánà Ìlọrin ni gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ kú dédé àkókò yìí o níbi tí ẹ bá ti ń gbọ́ mi ìdí ni pé àwọn èèyàn kan ń bẹ lálẹ́ àwọn èèyàn kan ń bẹ lóru àwọn èèyàn kan ń bẹ láàárọ̀ àwọn èèyàn kan ń bẹ lọ́sàn-án àwọn èèyàn kan ń bẹ rọ̀lẹ́ ìgbàkígbà táwa bá jáde táìmù ọ̀dọ̀ tiwa ni táìmù kí táìmù tó bá bọ́ sí lọ́dọ̀ tí ni mo ṣe kí yín bó bá járọ̀ ni ẹ káàárọ̀ bó bá jọ̀sán ni ẹ káàsán bó bá jẹ́ rọ̀lẹ́ ni ẹ kú rọ̀lẹ́ tó bá jálẹ́ ni ẹ káalẹ́ bó bá jòrò ni àsùnjí o. Akandọ́ra Ìkòǹkòǹ ló kọ mi Àjàó Àró irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn òkè gbogbo yín nílé lóko lódò lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́títẹ́tí tọ́mọ̀ ọ̀rọ̀ gbọ́ ẹ̀tún wá yá mi létí inú yín ẹ̀ wá fi gbéyàwó ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ nílọrin láìpẹ́ yìí àbí ká sọ pé inú ọdún yìí ọdún tí ò tí tóṣù kan ò tí ì parí ọdún tí ò tí ì pé ọjọ́ mẹ́wàá ìṣẹ̀lẹ̀ ìbàyàn lọ́kàn jẹ́ gbogbo wa ńlá ń káàánú ìpínlẹ̀ Kwara látàrí ìjínigbé ìkọlù tó wáyé ń bẹ̀ lọ́dún tó lọ ọba aládé kan wọ́n ti jí gbé àtọmọ ẹ̀ tọ́ ẹ̀sẹ̀ sìn rúùlù owó rọ̀gùnrọ̀gùn wọn ní kí wọ́n kó wá kí wọ́n wá fi béèlì wọn gbogbo àná la fi ń ṣírò ara wa pé tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn yìí ikú tí ń pojúgbà ẹni tí ń pòwe fúnni ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí bẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti wáyé ìkan ń bẹ tó yẹ kí n sọ̀rọ̀ nípa ẹ̀ lákòókò kan bàbá àgbàlagbà kan pẹ̀lú àwọn ìsọ̀ǹgbẹ wọn nínú ẹ̀sìn Islam tí wọ́n rèé bárábìnrin kan lé oníṣẹ̀ṣe ni ọlọ́sùn ni ń pé kó kúrò ládùúgbò àwọn ẹni tó kọ́ létí ìṣe pé tí ọ̀rẹ́ ń ti lé bẹ̀ ọmọ onílé ni o ìlú ọ̀hún náà ni wọ́n bí òun náà sí o Ìlọrin ni bàbá Ìlọrin nìyẹ́ o wọ́n nítorí pé kò ṣẹ̀sìn Islam kó kúrò lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ẹlẹ́sìn kan ní tó bá wu táyé ló lè sìn ẹ̀sìn bá bọ̀ gbọ́mọ́là èyí tó bá wu Kẹ́hìndé ni kọ́yàn láàyò bó bá wu táyé ó lè ṣe Christianity kí Kẹ́hìndé ó ṣe Islam kí Dòwú wọn sọ pé ìṣẹ̀ṣe lòun fẹ́ ṣe ńlẹ̀ káàárọ̀ òjìrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan láfààyè gbà ló jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wa ńlọ́jà lè bára wa ṣe láyàjọ Kérésìmesì gbogbo wa là á jẹun nílé Christian bó bá di lásìkò ìtúnu àwẹ̀ gbogbo wa la lọlé àwọn mùsùlùmí lọ jẹun àwọn àkókò kan ń bẹ tá a máa ń bá wọn sínú àwẹ̀ àgbàwẹ̀ o ṣùgbọ́n àkó tí wọ́n fẹ́ sínú tán ti ṣe mọ́ínmọ́ín tán àwọn náà lọ lé wọn á fi mọ́ínmọ́ín túkọ̀ wò á fọ̀lẹ̀ túkọ̀ wò ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ là ń tà ẹ̀mọ̀jọ́láadé orin lọ́wọ́ á yí padà ìlú ló chẹ́ǹjì torí àwọn afọ̀sán gbẹ̀sìn tí sọ pé ta láàárọ̀ jẹ́ nǹkan kan àwọn ẹlẹ́sìn àgbàsódì àwọn tó jẹ́ wípé pàpà síbẹ̀síbẹ̀ náà tí wọ́n láwọn gbẹ̀sìn àgbàsódì ìgbé ayé wọn ò nítumọ̀ ìgbé ayé wọn ò ní direction àwọn gangan tí wọ́n wá mú láyé òye wọn á ti wá sórí ọmọ tó wọ́ bóyá bàbá wí gbólóhùn kan tàbí méjì fún wọn bóyá ọpọlọ wọn lè sẹ́ẹ̀tì àti pàápàá eléyìí tó délẹ̀ yìí gómìnà ìpínlẹ̀ Kwara ní kí n kọ́kọ́ béèrè lọ wọn ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ síṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bí wọn ò bá gbọ́ aṣòfin wo ló wá láti agbègbè yẹn ṣé wọ́n ní sẹ́nétọ̀ ní senatorial district wọn ṣé wọ́n ní house of rep member ní constituency wọn ṣé wọ́n lágbàgà ìjọba ìbílẹ̀ nínú local government ṣé wọ́n lẹ́ni tó ń represent wọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara bó bá wà kí ni ìgbésẹ̀ táwọn wọ̀nyí ti gbé
community ọ̀hún ṣé wọ́n ládarí ń bẹ̀ ìhà wo ládarí ọ̀hún kọ sí i irú adarí wo wọ́n ní mùsùlùmí ni ló náà ó gbẹ̀sìn sórí bíi ti àràárà ṣé wọ́n níwà tó bẹ́sìn wọn mu gbogbo àwọn wọ̀nyí ló yẹ kó gbé ìgbésẹ̀ torí pé ìṣẹ̀lẹ̀ tí mo ń sọ̀rọ̀ rẹ̀ tàbí tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tí ò ṣe máa sọ ni o wọ́n lọ bá màmá yìí wọ́n pé ó sáàmọ̀ wípé àwọn tó ń ṣèṣẹ̀ṣe àtàwọn ọlọ́sùn à ń lé wọn káàkiri gbé ilé rẹ̀ kú òǹbí tó wà hàn tàbí kó kú òǹbí tó wà hàn màmá láwọn sọ pé ilé tí mo ti kọ́ tó ti lé lógún ọdún níbi tí mo ti ń gbé tó ti lé lógún ọdún níbi táwọn èèyàn mọ̀ mí mọ́ tí wọn ò yáwó ralẹ̀ tí wọn ò yáwó lọ́wọ́ yín kọ́lé tẹ wá ní kí n kó ń bẹ̀ lọ́sàn-án kan lóru kan níbo lẹ fẹ́ kí n máa lọ wá ní ọ̀dà bọ́ọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ kan sì ṣẹlẹ̀ sí ọ láìpẹ́ o ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ náà ni pé àwa ń gbọ́ táwọn èèyàn kan sọ pé wọ́n dáná sun lé rẹ o bóyá bọ́n bá wá dáná sun bóyá ọ lọ ojú gbogbo ọjọ́ tó èmi wá wò wípé àtàwọn tó sọ̀rọ̀ yìí àtàwọn tó ń jọ wà ń bẹ̀ ó yẹ kí wọ́n wà lákòóló ọlọ́pàá lọ́wọ́ báyìí tó bá jẹ́ pé lóòótọ́ lòfin ò sì gbèsè nìkan ìyá tí nǹkan ṣẹlẹ̀ sí ṣé ẹ ti lọ àgọ́ ọlọ́pàá ṣé ẹ ti lọ bá wọn ẹ ti lọ sọ fún wọn ẹ ti lọ fi yùn lọ́lẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lé lórí lóòótọ́ ìdálù nìṣèlú ó ní bá a ṣe tẹ̀lé oníkálukú dó ṣùgbọ́n kò sí òfin kan bíi ti hù kọ́ mọ́ láti ìbú dóòrò orílẹ̀-èdè Nàìjíríà òfin tó ní kẹ́nìkan má ṣe ẹ̀sìn tó nígbàgbọ́ nú ẹ̀ tàbí tó tẹ́ lọ́rùn ń tá ń pè lẹ́sìn ní ọ̀nà ìjọsìn bó o la ṣe ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ bó o la ṣe ń jọ́sìn fún Ọlọ́run bó o la ṣe ń fìyìn fún Ọlọ́run bó o la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó o la ṣe ń fẹ̀mí ìmoore hàn sọ́lọ́run ní tí wọ́n pè ní jọ́sìn nu ìbí tá a wá ń kóra wa papọ̀ jọ sí ńlá ń pè ní ilé tá a ti ń jọ́sìn tá a ti jọ ń sìn tá a ti jọ ń sin Ọlọ́run ìyẹn lè decide láti máa sin Ọlọ́run rẹ̀ nínú ilé like myself inú ilé mi ní ilé ìjọsìn mi ńbẹ̀ mo ti ń sin lọ́hùn Ọlọ́run ọ̀dẹ̀ sọ fún mi pé dandan ni kí n lọ bì kan kí n tó pé òun ó sì ń dá mi lóhùn torí pé mo mọ̀ pé Ọlọ́run tèmi kò pé méjì bẹ́ẹ̀ ni ò nira ìgbé ayé ẹ̀ ò nira ó mọ̀ wípé mo nílò àwọn nǹkan wọ̀nyí ọmọ ọ̀nà tí ó fi pèsè ẹ̀ mo sì ń dúpẹ́ oore tó ṣe fún mi èyí tí ò tí ì ṣe èyí tó ń ṣe lọ́wọ́ àti èyí lé tí ó tún padà ṣe. now ìyá yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí báwọn èèyàn bá lè ràn wá lọ́wọ́ kí màmá yìí ó ní justice ẹnìkan kan ò gbọ́dọ̀ pariwo justice for anybody mọ́ níwájú ọ̀dọ̀ mi ó ti túmọ̀ sí pé aláàyò anípọ̀sìn tàbí pé ẹni tí ò léèyàn nìyà ń jẹ ṣé ìyá yìí ò léèyàn bí ó bá léèyàn ọlọ́lọ́run ó bí àwọn ọmọ tiẹ̀ kò fi lé ayé ní ọmọ ọlọ́mọ lára n ò fẹ́ jẹ́ ká kàwé mi ó pọ̀ ju tí mo fẹ́ sọ lọ ẹ jẹ́ á kọ́kọ́ wo fọ́nrán yìí lẹ́yìn ìgbà tá a bá wò tán kí wọ́n á sọ̀rọ̀ kéékèèké lórí ẹ̀ God bless you àánú Ọlọ́run ní fi sílẹ̀ ṣe pọ̀. àwọn ni wọ́n dààmú yín. àwọn community àdúgbò. ń pé kí nìyẹn. pé ń fẹ́ ọlọ́sùn bí ń sì fọlọ́dìsà. ok ṣe rẹ́ǹtì lé síbí báyìí ni. mo kọ́ lèmi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. ok má bínú ṣe ra léyìí gangan ní abẹ́yìn lẹ́kọ́ láti pilẹ̀. mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. ok má bínú ẹ ti kọ́ léyìn ní tó bí oṣù mélòó. ó ti lé lógún ọdún. ẹ ti wà níbí báyìí. ok ní gbogbo ogún ọdún ẹ̀wọ̀n àwọn kò ń ṣẹ̀ṣẹ̀ ní gbà yẹn àbí. wọ́n mọ̀ torí wọ́n máa ń rá ẹlòmíì gba kọ́nà rá wọ́n fẹ́ kéèyàn yókù rí hùn. ok ẹ dákẹ́ má bínú ìyá wa ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn náà mo ń gbìyànjú bẹ́ẹ̀ bá wọn kírun iwájú ọ̀sẹ̀ àbẹ́yẹ̀ wá ṣe mọ́ ẹ̀fí tó yẹ ṣe wúwo lẹ́yìn. mi ò kírun orí òun ìmọ̀ bẹ́ẹ̀ ṣe kírun. ok ẹ ṣe gan ìyá mi ẹ jọ̀wọ́ ẹ má bínú gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State la wà ní bíbà yìí àsìkò ojú sí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a bá ní ìletò yìí ọjà àárẹ̀ ọ̀kà fún wa nípa tí wọ́n ń gbọ́ kọjá sí pé owó eléyìí ọmọ ṣẹlẹ̀ nílùú yìí kí ló ṣe Ìlọrin ní Ìbàdàn àbí báwo ní Ìbàdàn ṣe jẹ́ gan. àwọn gbogbo ara àlejò là ń bẹ́ ń bì kì í ṣe wí Ìlọrin gangan ni àwọn gbogbo àlejò là ń kọ́lé síbẹ̀. ok nínú Ìlọrin náà sì ni bọ̀tí owó àyín tẹ wà tẹ pa lórí ìbí tẹ wà níbẹ̀ yẹn jẹ́ bí ara ní àti ìlú mìíràn bí àjọ ọ̀dà. inú ẹ̀ sì wáyé ó ti tó gún ọdún ẹnì kan sọ pé ẹ̀ ṣe wà ń bíbà yẹn gbà yẹn
àmọ́ lẹ́yìn pé kan pa àwọn òfin oníṣẹ̀ṣe ṣùgbọ́n tí orí bá ń fún wọn tí inú bá ń wọ́n ó dà pé ẹ máa ń fún wọn ní nǹkan gbà yẹn wọ́n sọ pé tó gbọ́ ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn òfẹ́ gbà kan yín gbà yẹn àbí. ṣé ẹ bá àwọn community ṣe. ń bá wọn ṣe mò ń dáwó ọmọ mi máa ń lọ community ọmọ mi ọkùnrin. ó kẹ́ dákun ẹ má bínú ṣé ó lẹ́sùn kan àbí gbólóhùn àṣọkọ́ tí wọ́n kọ́ wà àbí fọ́ọ̀kọ́ tó gbọ́n wá lé láti pé ní wọ́n dáná sun lé yín báyìí. kan tó lẹ̀ mọ́ á ṣe mẹ́tìnì ní ọwọ́ ní á ní kọ́mọ pè mí wá àwọn ìyá gbogbo àlà ń bẹ ní ìrìnyàn pọ̀ à ń ṣe lọ́wọ́ ní á ní kẹ́ ẹ̀ pè mí wá mo sì tẹ̀ lọ́mọ yẹn pé kí wọ́n ní sùúrù mo wá dọ̀hún á ní tí wọ́n pè mí fún sẹ́mi farabalẹ̀ gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ pé torí mo múra lé ọdún mi ni á ní tí mò ń ṣe pé àwọn aláǹfà wa bá àwọn community ló pè mí fún aláǹfà wa bá wọn pé àwọn ìfẹ́ ìṣẹ̀ṣe ìrìn sì fẹ́ ọlọ́sùn kankan ṣé bẹ́ẹ̀ mi mọ̀ pé ọlọ́sùn wọn ti ń lé wọn dànù màá bí tèmi kọ́ níwájú ọlọ́dẹ mú bí tèmi kọ́ pé tí wọn bá fẹ́ fà gangan ní kan jẹ́ kí a rí mi à ń sẹ́mi ègbọ́ torí wọn náà fẹ́ jólé ẹ o tí wọn bá ti á jólé ẹ ṣé màá tó sọ yẹn. mo mọ̀ wọ́n tí wọn bá ti jó ọ̀sà àwọn àbígbà lọ wọn lè wọ ọ̀kọ́lé ni ìrètí ní ọ̀dà ló ti fẹ́. àwọn tó sọ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́ ti sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn. akọ́n tó lọ rí ọdún àfẹ́lẹ́ sọ̀sọ̀. ọ̀kẹ́ jásí pé láìpẹ́ yìí náà ni inú oṣù kọkànlá ni wọ́n sọ wọ́n láwọn ó jó lé yín wọ́n sì padà tó wá jó náà. ara mi ẹ balẹ̀. ẹ dákẹ́ má bínú béèrè àkàfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tí lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nù ẹ̀sìn ṣẹ̀ sí abẹ́sì. oògùn báyọ̀ bí ìyá mi fi mí sí ni ìyá mi ló mú lé mi lọ́wọ́. tó túmọ̀ sí pé. ìyá mi torí ìyá mi ní ibodò sàárẹ̀. ok sẹ́yìn ń bá wọn bodò ládùúgbò yìí ni. ní ibodò ìsánlùsì ìyá mi mú lé mi lọ́wọ́. ok kìí pẹ́ ń bodò níbà yìí kìí pé kẹ́ ẹ̀ pa àwọn ọmọ pé káwọn ọmọ bọ̀ wá ṣe ti yín. mi ò kọjá yèyè màyàn rí. ẹ dákun pẹ̀lú tó wá ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ṣé bóyá gbà ní bóyá táyà bá ṣe wọlé bóyá lè gbìyànjú fi ìṣẹ̀ṣe kalẹ̀ ṣẹ̀ṣe láti fi ìṣẹ̀ṣe kalẹ̀ pẹ̀lú jẹ́sí. orí ìṣẹ̀ṣe lẹ́kùn sí ọgbà tí màá yàn ní dòkú gbogbo àgbáyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo International Council for Ifá Religion gbogbo àjọ oníṣẹ̀ṣe lágbàáyé ẹ dákun gbogbo àjọ olórìṣà gbogbo ìṣọ̀kan oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe gbogbo àgbáyé lákọ̀ọ́dé lórí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ yá wa láwa yìí ojú òní ti wà níjẹ̀bi o eléyìí lágbára o èyí ọ̀pọ̀ o èyí pọ̀ o èyí pọ̀ o ọ̀dà kò ní bàjẹ́ o. Hello everyone, we are here at Afab Real Estate Phase 2. Where are we located? We are located at Badi Okioyi, Ilorin, Kwara State. We're here to talk about our Phase 2 opportunity. Now the price is still 500,000 per plot. That's the price. We primarily do business here in this region. Now, another opportunity to also take note of here is the proximity of this property to the express road. The landmarks are remarkable. You have the NNPC, you have the police station down the road, you have the Kwara State Polytechnic, you have the teaching hospital. You can never beat. When we talk about development in real estate and we talk about golden opportunity, those are the things to look out for. Now, we work with professionals. We just don't work in isolation. We have professionals working with us. We have our lawyers. We have the surveyors. We have the engineer. And we have our awesome management team in place that they are ready to walk you through the process. If you are ever in need of any, try to reach us, contact us, 081 68 99 41 68. That's the WhatsApp contact. We also have our email, afabbands@gmail.com. Thank you very much. Now we're going to move to phase 3. Thank you. tí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin
tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwem. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, bó jẹ́ Canada ni, bó lè jẹ́ Port Harcourt ni, bó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wa máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwem, it can never be like Godwem. I used to tell you, health is something to be treasured. Ire o. Káàbọ̀ padà. Nínú àlàyé tí màmá yẹn ṣe tá a jọ wò, wọ́n ní wọ́n sọ wípé àwọn ò fẹ́ ọlọ́ṣun tàbí olórìṣà. Ìbéèrè mi rèé, kí lọ́kàn wọn
pẹ̀lú tí kálukú ń sìn bọ́yọ̀ Ọ̀ṣun ni o bọ́yọ̀ onígi ni o bọ́yọ̀ olókùúta ni o ntọ́ bá wu kálukú ló lè sìn kò sí ntọ́ papọ̀ nínú ẹ̀sìn kálukú kì í ṣe èèyàn ló máa ṣèdájọ́ èèyàn ẹ jẹ́ ń déwájú Ọlọ́run ó rọrùn láti preach ẹ̀sìn èèyàn fún èèyàn bó tiẹ̀ jẹ́ pé láwọn orílẹ̀-èdè kan èèwọ̀ ni fẹ́lẹ́sìn kan láti preach ẹ̀sìn ẹ̀fẹ́ lòmíì o ti ṣẹ̀ sófin tó o bá ní ẹ wá gbẹ̀sìn mi tàbí ẹ wá sin ẹ̀sìn mi ọ gbọ́dọ̀ jẹ́ ní tó tọkàn onítọ̀hún wá fúnra lára ẹ̀ ẹ̀ẹ́tùn bí léèrè pé sọ wá látọkàn ẹni àbí èèyàn kan ló pàṣẹ èdè ẹ àbí èèyàn kan ló fi tìpátìkúkù mú ọ kò wá látọkàn mi ni kò fi kí ṣe tìpátìkúkù ó dá o wọ́n béèrè lọ mọ̀mọ́ sáyálégbé ní nílẹ̀ yìí wọ́n ní rárá fúnra wọn làwọn kọ́lé ilé táwọn sì kọ́ ti lé lógún ọdún táwọn ti kọ́ bó la ṣe wá wífẹ́ ń tọ́ kọ́lé tí ọ̀sẹ̀sẹ̀ kọ́lé lánàá àti pé bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ ra lẹ̀ ẹ̀ ṣe é béèrè lọ́wọ́ ẹ̀ wípé sọ́lọ́sùn ni ọ́ o àbólóòṣà àbóníṣẹ̀ṣe ẹni ẹlẹ́ni tí ń gbé pẹ̀lú àlàáfíà nbí tọ́lọ́hún ó tún mú ẹ́ táyé yín ọ̀tá dé ẹ̀yin náà máa ń gbẹ́ ẹ̀kúlé lọ́bẹ̀ o ẹ̀ lọ́ máa ń gba nǹkan o bí nǹkan bá ṣe tàbó sọmọ tàbó ṣèyàwó yín ẹ yọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ gbẹ́ ẹ̀kúlé lọ́lé ọlọ́sùn ẹ lọ́lé oníṣẹ̀ṣe tẹ́ ẹni kọ́ máa palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó kúrò ládùúgbò bẹ́ẹ̀ bá nílò nǹkan ẹ̀yin gangan lọ síbẹ̀ láti lọ gbà á bẹ́ẹ̀ bá nílò ìrànlọ́wọ́ ó ń ṣe é ní community kò sí ní tẹ́ni kí wọ́n ṣe tí wọ́n ó ṣe ọ̀dà o ẹ̀ wá ní wọ́n béèrè lọ mọ̀mọ́ yẹn pé kọ́ má jẹ́ pé òun náà convert láti ẹ̀sìn kan sí mi ni bóyá mùsùlùmí ni tó wá convert sí ìṣẹ̀ṣe ó ní bí wọ́n ṣe bí òun nìyẹn ìṣẹ̀ṣe tó ń sì ń ṣe náà ló ti ń ṣe láti gbèrè ayé òun ò kírun rí bí èèyàn bá wá kírun rí mọ̀mọ́ yẹn grandma ni ó tó lẹ́ni tó lè decide nǹkan tó ń fẹ́ ṣe mo lè máa kírun kí n pé n ò kírun mọ́ mo lè máa lọ ṣọ́ọ̀ṣì kí n pé n ò lọ mọ́ mo lè máa ṣe ìṣẹ̀ṣe kí n sọ pé n ò ṣèṣẹ̀ṣe mọ́ ìyẹn lè jó níṣẹ̀ṣe kó ní mùsùlùmí ló ń fẹ́ padà dà ó ń fẹ́ máa kírun ìyẹn lè jó níṣẹ̀ṣe kó pé ṣọ́ọ̀ṣì ló ń fẹ́ máa lọ ìyẹn lè máa lọ ṣọ́ọ̀ṣì kó pò ń fẹ́ máa kírun ìyẹn lè máa lọ ṣọ́ọ̀ṣì kó pò ń fẹ́ ṣèṣẹ̀ṣe ìyẹn lè máa kírun kó pò ń fẹ́ lọ ṣọ́ọ̀ṣì ìyẹn lè máa kírun kó pé ṣẹ̀ṣẹ̀ ló ń fẹ́ ṣe ìgbésí ayé kálukú ń bẹ lọ́wọ́ kálukú màmá lòun ò kírun rí wọ́n ní ó sọ pé àwọn ọ̀fẹ́ oníṣẹ̀ṣe wọ́n ń ṣèpàdé wọ́n ránṣẹ́ sáwọn àwọn fẹ́ bá wọn sọ gbólóhùn bíi méjì kan o torí pé àwọn àáfàá kan wá bá wọn láwọn ọ̀fọ̀ oníṣẹ̀ṣe mọ́ sáwọn àáfàá ni ó dìtámì ilé ayé wa ni àwọn ní gbákejì olódùmarè àbí àwọn alágbẹnusọ fọ́lọ́run àwọn ní gateman lọ́run rere àbọ̀run àtọ̀run àpáàdì àwọn náà mú late comer ń bẹ̀ ìjọba gangan ò lè tọ́kalẹ̀ ayé wa fún wa ìjọba lè gáìdì ìlú ó lè gáìdì wa ìjọba ò lè sọ fún mi pẹ́sì tí mo fẹ́ sìn lélẹ́yìí wọ́n wá láwọn aláàfáà kan wá o pé tó àwọn ò fọ́ níṣẹ̀ṣe o àwọn ò sì fẹ́ ọlọ́sùn kankan tó pèsè bẹ́ẹ̀ mọ̀ wípé lílé làwọn ń lé ọlọ́sùn lílé làwọn ló níṣẹ̀ṣe padà mo fẹ́ràn màmá yìí wọ́n láwọn sọ wípé bí Ṣàngó bá ń pàràbà tí ń fàrókò ya bíi tìgí ńlá kọ́ ẹ̀ bá máa lé olódò ẹ̀ bá máa lé ọlọ́sùn kì í ṣe bíi tàwọn ọ̀dà wọ́n wá ní wọ́n láwọn fẹ́ jó ilé rẹ o àkọ́kọ́ ẹni tó sọ bẹ́ẹ̀ pé wọ́n sọ pé àwọn fẹ́ jólé ẹ̀ wọ́n mú ọyẹ kan mú òní ọ̀tọ̀ ká àwọn tó fẹ́ jólé bí kọ́sán padà jólé ọ̀hún wọ́n láwọn fẹ́ jólé ẹ̀ tán bá sì ti jó ṣèbọ̀ wà gbígbà wọ́n jólé tán màmá lòun ò níbi lọ aláwọn ọjọ́ kú síbi níṣẹ́ ńbẹ̀ láti wá ń pèjọba ìpínlẹ̀ Kwara kí wọ́n dákun dábọ̀ báwa gbé ìgbésẹ̀ akin yàtọ̀ sí pé gọ́ọ̀mẹ̀ntì ni ó tún lè màmá ń kọ́
lóòótọ́ yóò bá máa sọ pé olè tó kóni lẹ́rù ó ṣe ni lóore ni bí iná bá wọlé tó jóni ní nǹkan ń kọ́ torí pé ajàmọ́ mààlà níná kò sí ní tẹ́ẹ̀fì sọ fún pé bí ni kó ti dáwọ́ dúró tó o bá ti jó débi stop yóò máa jó lọ́ntì ẹ̀ ni ó jó gbogbo lé ìkànlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àmúsọ̀rọ̀ nǹkan àmúṣaragbára owó lè wà ń bẹ̀ gbogbo ẹ̀ náà jó mọ́lé yẹn nbo ni kí màmá ẹ̀ ò ti bẹ̀rẹ̀ there is something I love about this woman confident wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nírẹ̀wẹ̀sì tàbí oníbànújẹ́ ọkàn wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ọkàn akin bọ́n ṣe jóbìnrin tó bọ́n ṣe jágbàlagbà tó bàbá wa rírà àgbà báyìí tá a bá wà yàn jẹ adáná sunlé mọ́ lórí àwa ń gbèrò àwa ní lọ́kàn pọ́mọ tí ń náà yóò sì soríire àbí pẹ́yìn gangan ẹ̀ sọ̀kalẹ̀ láyọ̀ onílẹ̀ ń rí ẹ̀rọ la o onílẹ̀ ń ṣe ẹ̀sọ́lá ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ nù pé kán dáná sunlé onílé ń tọ́wọ́ lè ṣe nǹkan rí láyé bíi tí wù kọ́ mọ́ o. So now wọ́n á béèrè lọ màmá yìí nílọrin tẹ́ wà yìí ẹ̀ máa bọ odò ń bẹ̀ ó ní rárá sàárẹ̀ lòun ti máa ń bọ odò tí ìyá òun sì ń bọ ní sàárẹ̀ náà lòun ń bọ bọ́ bá jẹ́ lọ́rin ní ti ń bọ odò nígbà tí ìṣe pé wọ́n sọ pé odò ilé odò aláàfáà ni àbẹ́nìkan kò gbọ́dọ̀ ṣe é màmá yìí tún wá dúró lórí ẹsẹ̀ tiẹ̀ kò bá wọn bọ odò ní Ìlọrin sàárẹ̀ ló ti lọ ń bọ odò ntọ́ bá gbani kalẹ̀ lọ́jọ́ ogun ńlá wárí fún bíi gbanigbani ntí kálukú ní ń gbàgbọ́ nínú ẹ̀ kó papọ̀ ntọ́ bá gbẹ̀mí ẹni là nínú ọ̀ràn làásàtọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà tá a bá wá rẹ́ni tó gbẹ̀mí ẹni là nínú dààmú dààbò bá a bá sọ wọ́n dòòsà kúnlẹ̀ bọ̀ kò tí ì pọ̀ jù. now wọ́n wá ní ṣé tẹ́ ẹ bá ń bọ odò yín tàbí ẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe yín ẹ̀ mọ́ pa àwọn èèyàn kí wọ́n wá darapọ̀ mọ́ màmá yẹn lòun ò kí ń kọjá ààyè òun ò rí pé èèyàn pé kí wọ́n wá darapọ̀ mọ́ òun ọ̀dà wọ́n ti wá jólé yín sẹ́kù ń bí ó ní yẹ̀kínì tí yẹ ò sí òun ò lè kó ń bẹ̀ o ibi tóun ó kù sí lòun àwọn ìjọba ìpínlẹ̀ Kwara lèmi ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n ní fọ̀ntán lè kánná ìpínlẹ̀ Kwara ẹ dìde sí màmá yìí o torí pé odò ń gbọ́ máa dẹ́tẹ̀ tẹ́ ẹ bá ló kókó lọ kárùn lọ níjọ́ tó bá gbọ́mọ ọba ẹ gbọ́dọ̀ sọ pé ọ̀fọ̀ sẹ̀lú àánú Olódùmarè ò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o gbogbo ń tá a bá ń ṣe ẹja máa wò ó tá a bá ń ta ká máa tọ́ o kọ́ mọ̀ bá dẹrùn nídìí o ẹ̀já rántí ọ̀la ẹ̀ ń ta fàsókè tó yí dó borí ọba ayé lè mọ́ rí tọ̀run wo o ògbẹ́nu ògùngàn ń ta fà sínú mọ́lẹ̀ àárọ̀ lẹ taná sílé onílé ni ọ̀sán lẹ taná sí ni alẹ́ lẹ taná sí ọwọ́ yín tẹ́ ẹ fi ṣe mi ò ní gbólóhùn tí wọ́n sọ o ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé Ọlọ́run kì í fi bí san ire tẹ̀bá rí arìn yẹn lárúgbó tẹ́ ẹ yan jẹ́ ó kù í ọkọ̀ Ọlọ́run àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò àjàó àrà Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ tèmi ń bẹ lára mi gbẹdú àrán ọ̀sẹ̀ 1000 ò lè fọ́ ọkọ́ mọ́ ìrànlọ́wọ́ máa dìde sí màmá yẹn bó ti jẹ́ pé mi fúnra lára mi èmi náà nílò ìrànlọ́wọ́ ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ jẹnẹrétọ̀ mi. mo ní oní 3.6 million naira mo fẹ́ rà àti èrè 2 million lélẹ̀ tó sì túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tó nífọ̀n tó lè kánná ẹni tó lè kó 3.6 million naira ń bẹ tó lè kó lẹ̀ wọ́n ń bẹ because àìmọye èèyàn ní gbálẹ̀ 10 million fún girlfriend kọ̀ọ̀kan mi ò torí mi sì kọ́lẹ̀ ṣe wáyé o ẹnìkan kò sì jẹ́ mí ní nǹkan kan ṣùgbọ́n tá a bá jẹ́ destiny helper kò sí ní tó burú ń bẹ̀ destiny killer máa pọ̀ ju destiny helper lọ but still àní ṣàìráwọn èèyàn kọ̀ọ̀kan tí yóò fẹ́ràn àlá èèyàn tí wọ́n jẹ́ ẹni tí máa ń ran àlá lọ́wọ́ bó bá jẹ́ kan nù wọn tàbí Ọlọ́run rán ọ sí mi já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún yín níbi tẹ́ bá ń fi sí bẹ́ẹ̀ bá sì fẹ́ account number náà mo lè fún yín báyìí GT Bank ni 05153737
53 05 15 37 37 53. ó kọ tí mẹ́ńbẹ̀ the Values Heritage Ventures DE Values Heritage Ventures. ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ ṣẹjá sí lẹ́yìn náà lórí WhatsApp +234 904 851 9362. èdè àti àṣà káàrọ̀ òjìrì òní wọmi o, orílẹ̀-èdè lẹ káàrọ̀ òjìrì òní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọn àjù àṣẹ o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀. Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.